Otasansan rédíò and TV a wà lórí Facebook àti YouTube. Sẹ̀mí ìwọ bá fọ̀ irú ayé burúkú tí ń jẹ káwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá kọjá pé bí wọ́n ṣe ń jayé nìyẹn. Ènìyàn kù kan wọ́n ti fi gbogbo wa ìṣètùtù tán. Ọlọ́run lọ́mọ iye ẹ̀mí tó ti tọwọ́ Sẹ̀mí ìbọ̀ látara pé ó fẹ́ gba ìtọ́ wọn lọ́wọ́ wọn. Ó ti kó gbogbo àwọn ará Ògùn gbogbo àwọn ará Àbò ti kó wọn láyà jẹ. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni ó tóbi ni kò ní jẹ́ pín wa. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò lórí ọ̀rọ̀ tí à ń bá bọ̀ nípa kábíyèsí ọba Sẹ̀míù Olórílé tìlú Orílé Ifọ̀. Mo ní ọba ti gbórí adé ó ti gbé lọ sẹ́wọ̀n, kí wá ní ká ti pè é, kí ni ká ti ṣe àpèjúwe léyìí. Ní tí mo rí nínú ìṣẹ̀lẹ̀ yẹn ò ní wípé ọgbọ́n lòun gbogbo ń kọ́ni, ó sì ń ṣèkìlọ̀ fún gbogbo alágbára ayé wípé ká ṣe jẹ́jẹ́ o, ilẹ̀ ń yọ̀ torí pé gbogbo alágbára bóyá wà nípò kan àwa wò wípé kò sẹ́ni tó tó mi, ní tí mo bá ṣe àṣegbé, ní tí mo bá wù kò sẹ́ni tí ó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò, àṣẹ tí mo bá pa kò sẹ́ni tí ò níbò ni mo sì pa. Ká mọ̀ rántí pé ọba kan bẹ o tó ju ọba ayé lọ, alágbára tó ju alágbára ayé lọ. Yóò béèrè, tó bá ti ṣe tán láti béèrè, kò sẹ́ni tí yóò dúró láti bá wíjọ́ o. Ẹ rí i pé gbogbo ètò tí mo ti mú wá lórí ọ̀rọ̀ kábíyèsí ọba Sẹ̀míù Olórílé tìlú Orílé, mo máa ń sọ fún yín pé àwọn èèyàn ní ọba yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣe, ó ti ń wù wá láabi yìí ọjọ́ ti pẹ́ ọ̀nà ti jìn, ṣùgbọ́n ìgbà tọ́lọ́run ó dé tálágbára tó ju alágbára ayé lọ, táláṣẹ tó ju aláṣẹ ayé lọ, nígbà tí ó dé tí ó ṣe tán sẹ́rí bí àṣírí ọba Sẹ̀míù Olórílé tìlú Orílé tó ṣe tú fáyé o. Àlẹ́ kan ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ yẹn, ẹ̀kọ́ ọbẹ̀ tẹ́fì mọ̀ wípé kò sẹ́ni tó lágbára tí Ọlọ́run ọba ò lè mú ni wípé fúnra ọba yìí ló ní kí ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kí wọ́n máa fídíò rẹ̀, kí wọ́n máa fídíò bó ṣe ń ṣe bàbá yẹn níṣekúṣe, kó lè máa fi ṣe léyà tó bá dáàfin tàbí tó bá dáwùjọ àwọn ẹni bí wọn, kó tó wá di pé fídíò ọ̀hún lu jáde. Ọ̀tọ̀ ni èròǹgbà tí ọba yìí ní tó fi ní kán mọ́ fídíò bó ṣe ń ṣe bàbá oníbàbá yẹn níṣekúṣe, kó tó wá di wípé ọ̀nà gbàbòmíì yọ. Ẹ̀kọ́ ọbẹ̀ nìyẹn. Ẹ̀kọ́ ọbẹ̀ nìyẹn wípé kò sáṣe gbé o, àṣepamọ́ ló wà, tọ́lọ́ ń bá dẹ̀ ṣe tán gbogbo àṣepamọ́ rẹ tọ́lọ́ máa ṣe tán tí ó tú jáde wẹ́rẹ́ náà ni, bíi ti ọba Sẹ̀míù Olórílé. Ìyẹn lábalábẹ̀ yẹn máa mú ọ́díò kan wá fún yín lára ohun tí àwọn èèyàn ń sọ nípa ọba Sẹ̀míù Olórílé lórí ètò yìí náà ni, ṣùgbọ́n kí n tó nà ń bẹ́ẹ̀, kí n tó mú ọ́díò yẹn wá fún yín. Portable wèrè olórin ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nípa bí ìjọba ìpínlẹ̀ Ògùn bí wọ́n ṣe ti ilé fàájì, ilé ìgbafẹ́ rẹ̀ pa, àti bí wọ́n ṣe ní ilé rẹ̀ tó ń kọ́ síbi tí ò bófin mu, bí wọ́n ṣe ní kó wó, bí wọ́n ṣe ní kó bó ṣàṣe rí wípé ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n lọ kó àwọn èèyàn ní ilé ìgbafẹ́, ilé fàájì rẹ̀ kó tó di ipò nǹkan sá lọ. Àwọn wo ni wọ́n kó? Kí ni kọ̀ǹdíṣàn tí àwọn tí wọ́n kó yẹn, kọ̀ǹdíṣàn wo ni wọ́n wà? Portable ti sọ̀rọ̀. Kí ni Portable sọ? Kí ló wí? Màá mú wá fún yín, fún ara rẹ̀ gangan ló fẹnu sọ̀rọ̀. Màá sì mú wá fún yín tẹ́yìn náà gbọ́ lórí ètò yìí náà ni. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún, ká wò ó, ká gbọ́n tí wọ́n ní fún wa. Tá a bá wá padà dé, ká wá tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí àwọn ohun tá a fẹ́ gbéyẹ̀wò lónìí. Ẹ má tì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀.
Otasansan Media àtúntìdé o. níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa ó kárí ayé. Otasansan Media iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà yáǹgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. Otasansan Media níbikíbi. ìyá tó jẹ bàbá kó má jẹ ọmọ òun ló dífá fọmọ ọkà tó fi lọ fà ó tẹ fà ọ̀nà mi á là Ifá máa lànà. ọ̀rọ̀ yúùtù là ń sọ yìí. ọmọdé ni mí, ọmọ kékeré ara mi, èmi ọmọ àtàpátá dìde. aṣọ yìí tí mo wọ̀, ìyẹn aṣọ yáàyì tí mo wọ̀, tẹ fi bínú sí mi, tẹ fi wá set mi up. mi ò bẹ́ anybody já o, lóòótọ́ mo lè ní wàhálà la fi mówó, bọ̀ léyìí ìtọ́ ṣe yìí, ilé tí mò ń kọ́ àti bá mi, they just come, wọ́n ní kí everybody jáde, wọ́n lé wa síta. mò ń sùn, ibi tó lọ yẹn academy ni, Odogwu Bass Nation many inspiration, àwọn ọmọ ọlọ́mọ ni mò ń tọ́jú, kò ń ṣe olórin nìkan. tailor wà ń bẹ̀, kápítà wà ń bẹ̀, bíríkìlà wà ń bẹ̀, olórin wà ń bẹ̀, gbogbo wọn wà ń bẹ̀, everybody. ó lọ ń wá ẹ̀pà lọ ń wá o, ẹ̀yin fáǹsì mi, àwọn ọmọ kéékèèké lọ́kọ́ ń bẹ̀ yẹn o, mi ò mọ nǹkan, mi ò bẹ́ anybody já o. the only come ọ ní wọ́n fẹ́ lé gbogbo wa kúrò, the onílé ò lè kúrò nílé ẹ̀ láì ṣe bí option máa wà, settlement máa wà. ókè ẹ kọjá pépà ká kúrò, ẹ já pépà bá, ókè ẹ lọ sí ìlílé, ẹ tí fún mi ní pépà lé, ẹ lé wa kìtì. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sálọ, lábálẹ̀ wọn pé ẹjọ́ ẹ padà wá ká ṣe settlement. you drink water, ẹ máa ṣáyó, ẹ máa jẹ, ẹ máa gbowó lọ́sọ̀dì wèrè. ẹjọ́ mi ò bá yín ṣe ọ̀rọ̀ òṣèlú, ẹ má forí mi fágbọ́ o. yúùtù ni mo sọ bó ní kẹ́ ẹ ṣọ̀nà, kẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ rí o. yáàyì ọ̀dẹ̀ fún mi láṣọ ni o, ṣé kí ọ̀dẹ̀ wọ aṣọ báyìí wá di aṣọ yìí mo wọ̀, mi ò ní wọ aṣọ ẹ̀gbin. I swear to God mi ẹjọ́ ẹni kọ́ bá mi fà àwọn ọmọ ọlọ́mọ lẹ̀, àwọn ọmọ 15, 16, 17 years tọ́wọ́ akọrin yẹn mọ̀ pọ́ ti apprentice tọ́wọ́ akọ́bọ̀ ẹ̀ máa lógo. ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọmọdé, ẹ̀yin ló tó nílé ayé, wọ́n parọ́ mọ́ wa ní òde lying against us. My glory will kill my enemy. èmi ọmọ àtàpátá dìde. house where I bury my mama don die, where I dey 13 years. They bury my mama for now wey dey sell, I can't go carry am. mo bury màmí, mo wá kọ́ mansion sójú títì normal. tẹ bá fẹ́ cancel lé mi, come we talk, ìyẹn ọ̀tọ̀ nìyẹn. then they come to my bar, they come to scatter my bar, they carry my properties, they wound all my apprentices. gbogbo àwọn ọmọ iṣẹ́ mi tó ń kọ́ṣẹ́ wọn yẹn, àwọn náà fẹ́ blow. gbogbo àwọn customer, they beat everybody out, only everybody máa lọlé. ìgbà tí mo dẹ̀ sáyé dé, they give me paper, I collect. mo wá lọ rí 2024 bí nǹkan mo pé today is not 2024, we are 2025, then you give me back. ẹ̀yin bá ń sin mi, mo fọlọ́run bá ṣe lẹ́rìí, I no fight anybody. make dem post where we fight them for my bar wey dem come seal. sáwọn ọmọ yẹn kékeré tí wọn lè sọ blow, sáwọn yẹn lè fún yàn mọ́rò. àwọn ọmọ yẹn, they are in school, they are in academy, they are learning grades, how to make money, how to blow ní ẹ̀yin bá ń sin mi. ẹ wo anybody já o, make dem post where we assault them, because they go lie against us. ẹ wo wọ́n ti fárí àwọn ọmọ mi o. ẹ jọ̀ọ́ o, ẹ gbà wá, ẹ̀yin tó nílé ayé yín òbí, kí lẹ̀ ń wò? help ni mo help àwọn ọmọ yín. I'm helping those children. did you see Igbo in my bar? wọ́n kọ́ tí wọ́n kó JBL, wọ́n kó gbogbo phone, they scatter my bar normal, they no meet me there. mo ti travel, I'm a star, I don't stay one place, I'm a hero. wọ́n ti fẹ́ dá mi lóró, ẹ̀yin fáǹsì mi ẹ gbà mí o. èmi ọmọ àtàpátá dìde, mi ò bẹ́ anybody já o, I no fight anybody. only ask, let's settle this. lè kókó nílé, ibo la fẹ́ máa gbé. mẹ́mi ti parí lé mi lẹ́kìrì, kí n ilé rẹ̀ rẹ́sà, kí n lé mi kó lòdó gúbà. ẹ ti sí ilé ráhùn nǹkan, ẹ gbà mí o.
settlement ṣáà máa wà lọ́sàlọ́ o ká tó mọ̀ lọ́dẹ o everybody dé lọ́kọ́ gbogbo wa o lọ́kọ́ everybody o ẹjọ́ tó yẹ lọ́yìn fásitì mẹ́gbà yẹn tó nílé ayé after God na government èèyàn náà lọ́lọ́run fi síbẹ̀ ọmọ yín ni wá ọmọ ìjọba ní mí o ẹ̀yin fásitì mi ẹgbà mi o ẹjọ́ ẹ mẹ́ẹ̀kọ́ forí mi fágbọ́n o yááyì ẹjọ́ ẹgbà mi o aṣọ yìí tí mo wọ̀ ẹ má jẹ́ kó yá mọ́ mi lára o aṣọ yìí ò ní yá o mo tọ́jú aṣọ yìí mo wọ̀ bí ẹ̀mẹ́ta ló di wàhálà o wọ́n náà fẹ́ forí mi fágbọ́n ní ìṣẹ̀dá mi ò ní ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́níṣẹ́ ànẹ́ni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní ẹni ẹlẹ́ni ní irú ẹrù sọ́ní kò ń ṣe bí irú tàwọn ọmọ mi ẹ bá mi fà àwọn ọmọ mi lẹ̀ o àwọn ọ̀tá mi ló máa rọ ẹrù sọ́ní yẹn ṣẹ́gbọ́ ẹ fà àwọn ọmọ mi lẹ̀ jọ mo fọlọ́run bá bẹ̀ yín àwọn ọmọ yẹn wọ́n wá kọ́ṣẹ́ lábẹ́ mi náà wá kọ́ṣẹ́ lọ́wọ́ fi ṣoríire ni ẹ ògo lè mí ẹ lè rí mi pa áńgẹ́lì ni mí ọlọ́run ló dá mi I'm a human being I'm not perfect wọ́n náà ìsọ̀rọ̀ mi. If you don't talk about me, báwo mo máa blow? Even bad days are part of good life. Ẹ sọ̀rọ̀ mi ní rere bye bye. Látẹnu ẹ̀ ní ìlọ kí gbogbo yín kẹ́ máa sọ̀rọ̀ mi ní rere. Ṣé ẹ gbọ́? Ẹ sọ̀rọ̀ mi ní rere kẹ́ ẹ lè máa ṣoríire. When you talk bad about me. When you talk bad about me. Go do background checking o. Go do background checking o. Because mo lọ́lọ́run. God will fight for me. Ẹ̀yin tó nílé ayé, ẹ̀yin olówó ayé. Ẹ̀yin tó nílé ayé ẹ̀yin alágbára ayé please wake up ẹ dìde I need ìrànlọ́wọ́ yín o they lie against us ẹ nation many inspiration ẹ jọjọ́ lọ́wọ́ gba àwọn ọmọ mi lọ́ti kó lọ station. mo lérò pé ẹ̀yin náà ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Portable gan fúnra rẹ̀ bó ṣe jẹ́ òun náà ni ẹ ti gbọ́ yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni ìmọ̀ràn yín kí ni èrò tiyín lórí ọ̀rọ̀ Portable ọmọ Ọlálọ́mí kí lẹ lè ṣe tàbí kí lẹ lè sọ bó lẹ ṣe lè ṣàpèjúwe ọ̀rọ̀ Portable ọmọ Ọlálọ́mí pẹ̀lú àwọn ìṣesí rẹ̀ tẹ́lẹ̀ látẹ̀yìnwá àti ìṣẹ̀lẹ̀ léyìí tí ó ṣẹlẹ̀ sí yìí kí lẹ lè sọ kí lè ròyìn kí ni ìwòye yín ẹ fi ṣọwọ́ sí wa láì comment nísàlẹ̀ fídíò yìí á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa ẹ ṣé o àdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò wá adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè ẹ má gbàgbé láti bá ní pín ẹ bá ní share rẹ̀ sórí àwọn social media platforms tí ẹ bá ń lò kẹ́sì má gbàgbé láti tan notification bell ìyẹn agbóran mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Sẹ̀míù Ọbáfọ̀ ò ní dé o ẹ̀wọ̀n tó lọ yẹn ò ní dé o tó o bá wá dé tó o bá dé orí àpèrè yẹn that particular throne yẹn tí ń gùn ẹ yẹn ò ní bá wọn débẹ̀ mọ́ láyé sọ pé ó ti lọ ìwọ tó wo sùnsùn tó ọ̀nà àfa tó ọ̀nà odidi mufasiru ìlú àti ó ti na mufasiru ìlú rí ó ti na àfa rí ó ti na pásítọ̀ rí Sẹ̀míù ò ní dé mọ́nì ò ní dé sẹ́ tó o bá wá dé látẹ̀wọ̀n àpèrè yẹn Ọlọ́run ní jẹ́ ọba wọn débẹ̀ mọ́ láéláé yóò wọlé Tájùlì Àdábì ò ní dórí àpèrè mọ́ láéláé Ọlọ́run wọlé Tájùlì Mọ́mínì ò ní dórí àpèrè mọ́ láéláé Ọlọ́run yóò wọlé bàbá mi Àgbàlagbà jẹ bàbá mi Àgbàládìsá ò ní dórí àpèrè mọ́ láéláé ìwọ tó olódìdí mufasiru ìlú tó ọ̀nà pa odidi pásítọ̀ tó jásọ mọ́ wọn lára tó so wọn mọ́lẹ̀ torí pé ọjọ́ lọ́wọ́ sọlọ́pàá rí ọdẹ ti sọ pé gbogbo tí ń jẹ́ ọlọ́pàá ọwọ́ rẹ ni wọ́n wà ẹni téèyàn bá lè mú sórí pé ọlọ́run mọ bí ṣe mú wọn ọlọ́run ló mú ọ èèyàn kankan ló mú ọ irú yín pọ̀ o bọ́lá òun ṣe máa mú ènìyàn a máa àwọn ọba gidi tí wọ́n jí àwọn ọba rẹ nílẹ̀ Yorùbá àwọn ọba gidi ń bẹ akéèrí igi bóbì ni ẹ nígbà tí wọ́n ń ṣe báyẹn ẹ dákun àwọn tí wọ́n jẹ́ first class ọba kí ni ká máa ṣe o àwọn káwọn máa pààyàn jẹ ni ìwọ tó sínú first class ò sínú second class ò sínú third class ọba àwọn tó wá jẹ́ first class ọba ń kọ́ o so àti káwọn máa pààyàn jẹ Sẹ̀míù ò ní dé tó o bá wá dé torí àwọn tó ní ẹ bá jẹ́ kó o dé ìrandíran yóò ní dórí àpèrè mọ́ wọ́n ti sọ pé ajagun gbalẹ̀ ni ẹ́
èmi ọmọ tífá náà lọ ọmọ jagun gbalẹ̀ bóyá kì í dẹ́ ṣe fá lóyún ẹ̀ torí pé ifá kì í purọ́ ifá kì í ṣèké gbogbo ohun tí àlùkùránì tó là kalẹ̀ ní dáadáa ní fá fọwọ́ sí gbogbo ohun tí àlùkùránì tí ọ̀fẹ́ ifá gan náà fẹ́ bẹ́ẹ̀ ni ẹni ọba stọ́dì ifá tẹ́ bá lọ ka ẹsẹ̀ ifá dáadáa ẹ rí i pé gbogbo ohun tó lè ṣe ọmọnìyàn láǹfààní ní fá là kalẹ̀ ká máa purọ́ ká máa jalè ká máa ṣèké ifá ọ̀fẹ́ so èmi ò rò pé ifá ló lè yan o ifá ò lè yan ọrú rẹ àwọn ẹni bíbí rẹ ló yan o ayé burúkú lọ jẹ nílùú Ifọ̀ Sẹ̀míù ọjà ayé burúkú lùú Ifọ̀ ayé fàmílédè tuntun ó ti kó gbogbo àwọn ìjòyè rẹ láyà jẹ ó ti kó gbogbo àwọn aráàlú láyà jẹ tọrọ mọ̀ pé táwọn bá gbọ́ lẹ́nu wà àlùpàmọ́kù òun ló fi tàwọn ṣe ọlọ́run lọ́mọ iye èèyàn tí ó ti tọwọ́ tẹ́mi wọn ó ti tọwọ́ rẹ bọ́ tọ́lọ́ ọsọ́nu fídíò rẹ pé tí bàbá yẹn bá kú kò sí tó máa ṣẹlẹ̀ ẹ máa sin láti ẹnìkan kan ò ní béèrè ẹ ó túmọ̀ sí pé ó ti ní iye aburú tó ti tọwọ́ rẹ ṣẹlẹ̀ nílùú Ifọ̀ torí aburú ọwọ́ rẹ tẹ̀rẹ̀ àwọn èèyàn ń bẹ̀rù rẹ wọ́n ń bẹ̀rù ẹ Sẹ̀míù ó tún ṣerú ẹ̀ mọ́ o ọlọ́run wo láti tóbi àlùkùránì Sẹ̀míù ò ní bá wọn gbóòórùn àpèrè mọ́láyé àrọ́mọdọ́mọ rí ò ní bá wọn dórí àpèrè mọ́láyé ọlọ́run wọlé agbára rẹ̀ yóò wọlé agbára rẹ̀ yóò wọlé akún yóò wọlé afọ́yàkúnù torí pé ẹ̀jẹ̀ a máa tọ̀ràn lọ́mọdé máa sọ pé àrọ́mọdọ́mọ rẹ̀ ìwà tó wù ó ti pọnmi ó ti dódò rù ìwà ata kì í fatálẹ̀ tẹ́ ẹ bá gún ata lódó tẹ́ ẹ lu ata lọ́lọ́ tẹ́ ẹ bá tó fata sẹ́nu yóò mọ̀ ẹ̀ta náà ni Sẹ̀míù ó ti gun gírí kọjá ewé o ìwọ tó ọjà ayé táwọn ànábì ọlọ́run ò jẹ ó jìyà táwọn ànábì ọlọ́run ò jẹ bẹ́ẹ̀ ni wàá jẹ ìyà gbogbo àwọn tó ti fi ọlá gbá lójú orí wọn bí ọ léèrè ẹlẹ́dàá wọn bí ọ léèrè ọ̀dẹ̀ tí ń bí ọ gbogbo àwọn tó ti rán lọ sọ́run ọ̀sán gan ẹlẹ́dàá wọn bí ọ léèrè ọ̀dẹ̀ tí ń bí ọ báyìí ò ní bọ́m̀bẹ̀ ìjọba Ògùn stéètì mo kí púpọ̀ ẹ kú ọmọ ṣe ẹ kú ọmọ nìyàn ẹ kú sẹ́ẹ̀lú téèyàn bá ṣe dáadáa yáwí ẹ kú ìgbésẹ̀ takuntakun tẹ́ ẹ gbé lórí Sẹ̀míù aninilára ẹni ibi tí pamẹ́rẹ́ balùwẹ̀ kò gbọ́dọ̀ bọ́ ń bẹ́ o kí ni òfin ojú wo lòfin fi wo ìwà tí Sẹ̀míù wù ẹ jẹ́ kí Sẹ̀míù ò jìyà oṣù mẹ́fà tíjọba Ògùn stéètì fún èmi mà pé oṣù mẹ́fà yẹn náà fi ṣe process bí ó ṣe ní débẹ̀ mọ́ Sẹ̀míù ò gbọ́dọ̀ lórí àpèrè mọ́ ìwọ lọ́ba tó tú Sẹ̀míù láṣìírí gbogbo àwọn tó tún kù nínú àwọn ọba àlú tí wọ́n ní àwọn èèyàn lára gẹ́gẹ́ bí Sẹ̀míù ṣe ní àwọn èèyàn lára Olúwa ìwọ torí pé Sẹ̀míù gbọ́n débi pé wọ́n léèyàn kan ò lè wọ ààfin rẹ̀ kẹ́ ẹ mú fóònù ọbẹ̀ ṣùgbọ́n ńgbà tọ́lọ́ndé ńkọ́ tọ́lọ́n ṣetán tí ó mú ńkọ́ fúnra rẹ̀ náà lórí kọ̀dù ara rẹ̀ fúnra rẹ̀ náà lọ fọwọ́ ara rẹ̀ tó rẹ̀ láṣìírí ọba tí kì í sọ ni kó tó mú ni lọ́lọ́run kì í sọ ni kó tó mú ni. ẹ̀yin ará Ifọ̀ ẹ̀yin ará Ògùn stéètì ẹ wá ọ̀nà láti yin èèyàn gidi sórí àpèrè yẹn ẹ̀yin ẹni re tó jẹ́ èèyàn gidi sórí àga yẹn ẹ má tó yin olórí ibú bíi ti Sẹ̀míù síbẹ̀ máa o ní tẹ́mi fẹ́ sọ fún yín nìyẹn o.